Kcee tú àṣírí pé òun ni olórin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó kọ́kọ́ lo ọkọ̀ bògìnì tí a mọ̀ sí Rolls-Royce nínú fídíò orin rẹ̀. Gbajúgbajà olórin Kcee oní ìràwò márùn-ùn nínú orin tó ti ṣe jẹ́ kí a rí àṣírí rẹ̀ gẹ́gẹ́ bí àsáájú tí ó kọ́kọ́ lo ọkọ̀ bògìnì tí a mọ̀ sí Roll-Royce ní ilé-isé olórin ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni ó jẹ́ òsèré àkọ́kọ́ tí ó kọ́kọ́ lo irú ọkọ̀ yìí ní ibi fídíò orin rẹ̀ Shokori Bobo. Àrídájú yìí wà nígbà tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó sọ wípé, "Èmi ni òṣèré àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti lo Rolls-Royce nínú fídíò orin mi. Ẹ lọ wo Shokori Bobo ní àkọ́kọ́ yan. Èmi pẹ̀lú Fresh ṣe fídíò náà." Ní àkókò yẹn, ẹnikẹ́ni kò tíì lo Rolls-Royce nígbà yẹn. Ó kéré nínú gbogbo èyí tí mo lè rántí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ń wí tẹnu wọn nípa rẹ̀, tí àwọn kan sọ wípé D'banj kọ Mr. Endowed pẹ̀lú ọkọ̀ bògìnì yìí ní ìgbà tí ó wà pẹ̀lú Moit. Kí lẹ rò? Nítòótọ́, ta ni àsáájú tó kọ́kọ́ lo ọkọ̀ bògìnì Rolls-Royce ní ibi fídíò orin rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Kcee tí ó gbé orin rẹ̀ Shokori Bobo jáde ní 2008 àbí D'banj nínú orin rẹ̀ Mr. Endowed remix ní 2011. Ó hàn gàdàgbà lóòótọ́, ṣùgbọ́n ná, ẹ jẹ́ ká gba èrò yín nípa ọ̀rọ̀ náà.